Orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Oníṣègùn ìbílẹ̀ ni bàbá mi. Ni bàbá tó bàbá mi. Lèmi náà jogún lọ́dọ̀ bàbá mi láti kékeré báyìí. Mo ti gbọ́dọ̀ bàbá mi dàgbà. Bó tilẹ̀ jẹ́ pé ọdẹ ni bàbá mi. Ọdẹ tí ń sọ̀lù, ọdẹ làwa náà. Àti bẹ́ẹ̀ láti jogún sẹ́yìn. Bàbá mi ò ní sẹ́ méjì tẹ́mi gbọ́njú bá lọ́wọ́ rẹ̀ ju sẹ́sì ìgùn ìbílẹ̀ lọ. Máa gbá yàn lẹ́nu. Méjèèjì ó yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú ara wọn. Láìsí egbò kò lè sí ewé. Ó dàbí ká pé kò sí bàbá kò sí ìyá. Kò sóúnjẹ kò sómi. Séèyàn lè exist. Egbò ni ó hù tí ó hù igi tí ó hù ewé. Látìgbà tó bá ti légbò tó bá ti ní igi tó wá ní ewé ní ó ṣẹ̀ṣẹ̀ wá ní èso. Ó dàbí ká máa sọ̀rọ̀ èso ká wá ní a fẹ́ gbàgbé igi àti egbò. Kò ṣeé ṣe bẹ́ẹ̀. Egbòogi ọ̀pọ̀lọpọ̀ oògùn míì ń bẹ tó jẹ́ pé egbòogi lásán là fi ṣe. Òmíì wà tó jẹ́ pé ewé lásán. Gẹ́gẹ́ bí ìwádìí òde òní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n lè mú ewé kan ṣoṣo wọ́n sì ṣèwádìí lórí ẹ̀sẹ̀ kí ló ṣe lè ṣe jẹ́ bó làlàáfíà rẹ̀ sí lára wọ́n lè mú egbòogi kan ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ táwa jogún bá lọ́dọ̀ bàbá wa ó yàtọ̀ báwọn wọ́n da ewé àti egbò papọ̀ ní lọ́pọ̀lọpọ̀ àwọn ájò lóríṣiríṣi àlè pé lápèjúwe nísìn omi ń bẹ tí yóò ní ewé rẹ̀ egbò rẹ̀ èso rẹ̀ lápèjúwe nísìn bàbá wa máa ń lo ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ṣé ẹ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí wọ́n pè ní plantain àmì pé banana èyí tí wọ́n fi ṣe dòdò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó mọ̀ sí pé èso rẹ̀ ní jíjẹ lọ́pọ̀lọpọ̀ àmọ́ ewé rẹ̀ wúlò ju èso lọ ẹ̀rí pé a ti mọ̀ pé èso rẹ̀ ó wúlò fún gbogbo èèyàn wọ́n á fi jẹ dòdò ẹni tí ó jẹ lásán kódà wọ́n á máa fi gúnyán ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kódà àwọn a máa fi ṣe lùbọ́ fẹ́ẹ́ tó bá ní ìpèníjà ìlera nípa ìtọ̀ ṣúgà a máa fi ṣe ọ̀gẹ̀dẹ̀ wọ́n a máa fi ṣe ọtí rẹ̀ àgàdàgídí ni Yorùbá pè ọtí rẹ̀ ò sì ṣòro ṣe ìwúlò ọtí rẹ̀ sì pọ̀ lára ju oríṣiríṣi àwọn oògùn olóró táwọn èèyàn wá ń lò láyé òde òní lọ èyí tí wọ́n fi máa lò yín kí wọ́n padà sílé pàtí sọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí ọtí àgàdàgídí bí àwọn bàbá ti ṣe ń jọ̀hún èso rẹ̀ lásán wọ́n mú tí a bá ti ètí ọ̀wà apọ́n ni wọ́n gé kéékèèké tí a bá ti gé wọ́n di sínú kòtò ní bẹ́ńjọ̀hún tàbí gbá tó nídèrí wọ́n gé síbẹ̀ nígbà tí òsè kòtò mọ́nìsì yẹn lè wá rọ́bà tó nídèrí ẹ bá ti gé sí atapupa wẹ́rẹ́ láì nílò wọ́n dà sí tí a bá ti dàgbà ẹlòmíràn máa fi kán tẹ́ntẹ́n tí wọ́n sì lè máa fi gàgà sí ẹwà bomi tútù sí ẹwà dé nígbà tí ó bẹ dijọ́ kẹrin dijọ́ karùn-ún ọtí àgàràgìdì ti dé lóòótọ́ wà ó ní nǹkan tí ó jẹ́ kí ọmọ sojú èèyàn fìrìfìrì díẹ̀díẹ̀ àmọ́ òun ò lè pa àlàáfíà lára dára tí àwọn bá fi ṣe fàájì tẹ́mi wọ́n fi gùn láyé jọ̀nù kò ní ò lè mu ọtí àgàràgìdì kí ọwọ́ dọ́dọ̀ ìyàwó rẹ̀ kó sọ pé rárá o ẹ bá mu ọtí àgàràgìdì bíi kọ́ọ̀pù kan báyìí èèyàn sọ ọkọ obìnrin dalẹ́ ni iṣẹ́ rẹ̀ pọ̀ pé nǹkan ọmọkùnrin ó tún jẹ́ nǹkan ẹyin ọmọkùnrin ẹni tí ó bá tó wọn á ní àwọn bá wọn ní ọmọ ọtí àgàràgìdì tí wọ́n fi mú nǹkan ara ọmọ ẹyin ọmọkùnrin yóò sì máa gbèrú sí tí ó bá ní rárá tẹ́lẹ̀ nígbà tí ó bẹ lò kọ́ọ̀pù kan lónìí kọ́ọ̀pù kan lọ́la kọ́ọ̀pù kan lọ́la nígbà tí ó bẹ lò fọ́sẹ̀ kan tó bá lọ ṣàyẹ̀wò nǹkan ọmọkùnrin ó jẹ́ nǹkan ọmọkùnrin spam ẹ̀ yóò ti ní ẹyin tó pọ̀ ọtí àgàràgìdì ọtí nífa àmọ́ èso ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n fi ṣe sẹ́yìn pé òun ò ní egbò rẹ̀ nú tó ẹ wá wo omi tí ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó láyé jọ̀hún nílẹ̀ Yorùbá àṣà Yorùbá ni ìyàwó wọn gbọ́dọ̀ bá ń lé kódà ìyàwó tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ti bá ń lé wọ́n lè láwọn ọ̀fẹ́ mọ́ ìyàwó ọ̀gbọ́dọ̀ tí ì mọ ọkùnrin tí wọ́n fi fẹ́ ìyá ìyàwó bàbá ìyàwó láti ilé wọn wọ́n ti gbé igbá wọ́n sì fi òwú sí tàbí aṣọ funfun tí ìyàwó gbọ́dọ̀ fi nu ara tí wọ́n fi mọ̀ pé wọ́n bá ń lé tí wọ́n fi nu ipọ́n tọ̀ ọkọ ìyàwó náà àwọn bàbá ọkọ àwọn ò ti múra alẹ̀ fọmọ wọn torí sẹ́yìn mọ̀ pé ẹni tí ò súnmọ́kùnrin rí kọjọ́ tìpátìkúkù yóò dùn díẹ̀ tí ẹ bá jẹ́ pé ẹni tí ò lágbára àti sọkùnrin ni ara rẹ̀ ọwọ́ kò sì nílé mọ́ gbogbo yóò sì dúró táwọn fẹ́ mọ ọkọ ìyàwó kó sọ pé báwọn bàbá wa ti wá ṣe ń jọun
tí o bá fẹ́ súnmọ́ obìnrin tó yẹ pé gbọ́dọ̀ obìnrin ńlá gidi wọ́n fẹ́ lọ ẹ̀ẹ̀mejì mẹ́ta tí ara rẹ̀ ò ní rọ̀ débi pé ó lè lò bó ṣe fẹ́ tí ó sì ní jẹ́ pé yóò ní side effect kẹ́kẹ́ tó wá dìde lórí ibi tí wọ́n ń ta gẹ́gẹ́ bóyá iṣẹ́ kan wá ń dùn rárá kíní ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà yìí tí ọ̀pọ̀n lára bá ó kéékèèké wọ́n ṣàyọ̀ ọ̀gbẹ̀ tọkọ ìyàwó bá tẹ́ bá ti dájọ́ ìyàwó sọ́nà wọ́n ti ṣe wọ́n wà mú iṣu nínú tí mò ń sọ ni wọ́n fi sí wọ́n ń ta àwọn ilé ọmọ ń ta kéékèèké báyìí ni oògùn ìkan náà òun náà ni wọ́n mú tẹ́ bá ti sábà ọkọ ìyàwó wọn kàn fún tẹ́ bá ti kú bí ìṣẹ́jú bíi mélòó kan bí wákàtí kan wọ́n ti fọkọ ìyàwó pé takínní ìṣọwọ́ ọkọ ìyàwó ò ní mọ̀ wọ́n bá ti ta sọ́wọ́ rẹ̀ bàbá ọkọ náà ta sí lọ sáfomi tútù lò lọ rí ìyàwó rẹ̀ tọ̀ kò sí bí wọ́n ti bá ti ṣe ariwo náà sọ pé ọlọ́run ti ṣe ń wo ó ti bá ìyàwó rẹ̀ lé o ìyàwó náà bọ́kọ ń lé o àbàbà wa dọ́gbọ́n Yorùbá sí ni tágbàbá tó wà ń dé bẹ́ẹ̀ bá ti ń tọ́mọ 40 ọdún sókè àbàbà wa ńlẹ̀ Yorùbá wọn ò tó mọ kó fún mọ kọ́ gbóná wọ́n ní ìyàwó mẹ́ta èmi tẹ́ ń wò yìí ìyàwó kékeré ló bí èmi màmá ní máa pe àkọ́bí bàbá mi lóbìnrin wàláì ọ̀fọlọ́n bá búra sí àgbàlagbà lèmi bàbá mi arúgbó wọ́n sì tó bímọ lémi náà ká tó fẹ́ ìyàwó kékeré lẹ́yìn ìyá mi tẹ́ ẹ pé èmi náà mo tún tọ́ ọmọ òun dàgbà ẹ wá wo àwọn àgbàlagbà so n tí wọ́n ń lò èmi gbẹ́jú rẹ̀ alẹ́ rẹ̀ wá báyìí tó jẹ́ pé wọ́n sọ kó obìnrin dọjọ́ alẹ́ ni ìmọ̀láyé òde òní kódà ọmọ 30 ọdún yóò ṣẹ̀ṣẹ̀ máa wá nǹkan tí ó lò káfí lè sọ kó ìyàwó rẹ̀ ni wọ́n ti padà kúrò nílé àti bọ́sájò torí nǹkan tí ìbá ṣe ti bàbá wa àjò láwà àwọn nǹkan wọ̀nyí ní ti bàbá wa àwọn nǹkan ìbílẹ̀ báyìí ní ti bàbá wa tọ́ èyí ń dúró báwọn gẹ́gẹ́ bí tá a ṣe sọ pé ǹjẹ́ ìyàtọ̀ wo ló wà lára ewé àti ìwúsẹ̀ ti rí pé ìyàtọ̀ ewé ìwúlò rẹ̀ ti yàtọ̀ séso ẹja bọ́ síbi ewé rẹ̀ ẹ pa mú lókè àti kọ́kọ́ mú èso àti wá padà síbi ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà mọ̀ wúlò púpọ̀ o tí èmi àti yín bá mọ̀ wúlò rẹ̀ ni ọjọ́ ìpé kọ̀sẹ́ni tí wọ́n fẹ́ jẹ́ èso rẹ̀ mọ́ ewé rẹ̀ láàmà fẹ́ tọ́ lóko tá a mọ̀ rà lówó iyebíye ṣùgbọ́n gbà tá a mọ̀ mo wá fẹ́ ṣàṣírí fèmí àti ẹ̀ nísìn bẹ́ẹ̀ ṣe ń wò mí ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ètò dáabẹ̀ ni pé kéèyàn ti jẹ́ kó gbẹ ó ti àwọn ètò tó ti dáwé tó ti sọ wọ́rọ̀ báyìí lọ dáa jù ó ti pẹ́ ó ti lùgbà tẹ́ lára àyẹ́ ẹ̀ ó ti fẹ́ bọ́ọ̀lẹ̀ kódà ẹ̀yẹ́ tiẹ̀ tó ti fẹ́ gbẹ ó ti jájàlájà báyìí irú rẹ̀ náà nì làkó síwájú ẹ̀rí ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà bí ó ti jájàlájà lára rẹ̀ sẹ́ẹ̀rí ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí máa ń fa ìtàbáyẹsẹ̀ yọ lára ìyá rẹ̀ nínú tan Yorùbá kan ìtàn fá kan oore ni afẹ́fẹ́ ṣe ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀gẹ̀dẹ̀ ọwọ́ àfibi sú afẹ́fẹ́ nínú tan Yorùbá ìtàn ńlá ni gbogbo àgbàlagbà babaláwo tí ń wò mí ni wọ́n mọ tí mò ń sọ àwọn àgbà àsìkò tí wọ́n wò mí wọ́n gbọ́n tí mò ń sọ yìí ó sì ṣe rí mò ń sọ́hun afẹ́fẹ́ ṣe ọ̀gẹ̀dẹ̀ lóore ni ọ̀gẹ̀dẹ̀ bá fi bí sùn lọ náà bá ní wọ́n sì ní kó ọ̀gẹ̀dẹ̀ náà kó rúbọ ń jọ kó rúbọ bá fẹ́ bẹ́ẹ̀ sùn ṣe èṣù darapọ̀ mọ́ afẹ́fẹ́ mo ti máa ṣe máa ya ewé yẹ́nì pé ewé ọ̀gẹ̀dẹ̀ nìkan ni máa ya jálajàla ọ̀gẹ̀dẹ̀ yìí lásọ gidi lọ́wọ́ máa ń jà rẹ́ni tí ó fi bá yàn jà pé aṣọ àkísà ní gbẹ̀yìn ara ọ̀gẹ̀dẹ̀ Ọlọ́run sọ à ń bẹ̀ àwọn ọmọdé ọ̀tún láàmú àdásọ tuntun wọ̀ lágbára Ọlọ́run ṣé wàá rí ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí èyí tí mo sọ pé jálajàla lọ́sà ọ̀gẹ̀dẹ̀ rí báwọn bàbá wa fẹ́ pawódà sí ní ọ̀nà àbínúnú tó bá jẹ́ wípé wọ́n bá fẹ́ fi tó nǹkan ṣe dáadáa èyí tí mo ń sọ ìdẹ́ bá mọ̀ wúlò rẹ̀ ni téèyàn bá ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kéèyàn kàn mú ewé ọ̀gẹ̀dẹ̀ kó kì í lágbo kó gé kéékèèké kó dà sínú apẹ tàbí inú òòrù tàbí inú pọ́ọ̀tì kékeré kó sì máa da omi sí kó ṣe lẹ́yìn 30 ìṣẹ́jú kó máa mu tíkọ̀pù kan láàárọ̀ ọ̀kan lálẹ́ fẹ́ni wọ́n bá ti ní ìpèníjà nípa ọkàn sẹ́wọ̀n pé ẹ̀jẹ̀ ríru àrùn ọkàn ni palpitation kọ́kọ́ mọ́ sí pópópópó àrùn ọkàn ni ọkàn níhò àrùn ọkàn ni ọkàn tóbi pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ heart enlargement àrùn ni bí ọkàn bá wà tí ọ̀rá ti bò ó téèyàn sanra tó ọ̀rá ti bò ó òní wọ́n bá rin òpó náà kan ló ṣe mọ́ mí ni tí ẹ̀ bá wá ti ní àrùn ọkàn tàbí kò fẹ́ ní sẹ́yìn pé òyìnbó ní prevention is better than cure òyìnbó gan-an náà mọ̀ pé ewé ọ̀gẹ̀dẹ̀ kò é ṣe àṣìṣe nílò lára wọn ọkàn bá a mà sírí tí Yorùbá mà lórí ẹ̀ ni bí ẹ̀ bá ní àrùn ọkàn tàbí kò fẹ́ ní àbí ẹ̀ bá ní sọ pé ìfúnpá ń ga lónìí ìfúnpá ń ga lọ́la ń lọ lẹ́jù tẹ́pẹ̀ ní hypotension tó lóun náà tún burú tí ń bá ń lọ lẹ́jù ó yára pààyàn tí ọ̀dà tó bá ti ń lọ lẹ́jù tó bá ti ń ṣe ewé ìmu tẹ́ mú lóòrèkóòrè yóò sì mọ lálàáfíà lílo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà nù ní tọ́jú ewé rẹ̀
àmọ́ egbò ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kí làbá wa fi ṣe ń jọ̀ wàná egbò rẹ̀ òun náà máa ní sùúrù ọ̀gẹ̀dẹ̀ náà kò tí tó léwé tó nílé so tí ò légbò egbò rẹ̀ a máa dá lò lọ́tọ̀ títí máa wúlò fún lọ́tọ̀ òní bóbìnrin bá ń gbá àìrọ́mọbí bọ́lá bá ní ìju oyún ìju wọ́n wà èpùrọ́ tá a máa pa èpùrọ́ ọ̀pẹ wọ́n pa ọmọ inú rẹ̀ tẹ́ bá mú egbò ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tẹ́ kó ná tẹ́ fẹ́ ru alamọ̀tẹ́lẹ̀ rẹ̀ èpùrọ́ lẹ́wàá àjọ ọ̀pọ̀ ẹ̀ kólé lórí ẹ̀ wàá ṣe ẹni ọmọ mu tí kọ̀ọ̀kan láàárọ̀ ọ̀kan lọ́sàn-án ọ̀kan lálẹ́ tí ó bá ti pọ̀jù ìju owó kó ra mọ́ bẹ́ẹ̀ ni tí ó bá lọ́wọ́ ayé nú tó ní wọn máa fi ju náà ṣe èèyàn ẹ̀ ṣe sí abẹ́ rẹ̀ tó bá ṣe báyìí tó pa abẹ́ lójijì òyìnbó ní òun nígbàgbọ́ lórí àṣàṣì Yorùbá gba àṣàṣì gbọ́ tọ̀ a sì máa mú egbò ọ̀gẹ̀dẹ̀ ewé ọ̀gẹ̀dẹ̀ èso ọ̀gẹ̀dẹ̀ lákọ̀ọ́kọ́ gé tá a fi tẹ́lẹ̀ tá a bá ti mú mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tí ẹ bá rí ẹni tó ní ìpèníjà nípa rọpárọsẹ̀ tó ti pẹ́ tọ́wọ́ ti ká pé máa ti ń lò tí sì fi ń jó yóò sì lálàáfíà gbogbo torí inú ọpọlọ ni ẹ̀jẹ̀ tú sí lóòótọ́ rọpárọsẹ̀ tó wà nínú ọkàn wà ju gbogbo ẹ̀ lọ àrùn ọkàn sí ọpọlọ òní rọpárọsẹ̀ wọ́n á sì máa ṣàṣìyàn àbí kéèyàn pàdé atẹ́gùn rẹ̀ èyí òun tí ì bá a ṣe tẹ́ bá ti mú wáyé kó mbẹ̀ tán ẹ kàn sí lágbo kéèyàn máa mú nípa ọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ so a lè lo ewé lọ́tọ̀ a lè lo egbò lọ́tọ̀ a sì lè lo èso lọ́tọ̀. Nọ́mbà mi ni 082 335 80664 zero nọ́mbà mi ni 080 20 40 59 54.